jẹ́jà ó tó wà bẹ́ẹ̀. ẹ̀mí ò ní gùn bó ṣe wà ẹ́. mo ṣe àlàyé tèmi ṣe ò rẹ́dí àti gbọ́. àbọ̀lórí burúkú yẹn. bàbá wo aláwọ̀ fọyàwó ẹ̀fọ́. dákẹ́ ẹnu ẹ̀jọ̀. méjì ni mo ṣàlàyé fún yín. àbọ̀lórí burúkú yẹn. mo tún ṣàlàyé pé mo nígbà tó mú kinní wá fún èṣù yẹn tó fi ṣèrúbọ mọ́tò máa ń yẹn méjì the same. èṣù yẹn ló wá dá àwọn èèyàn. mọ́tò yẹn ló máa pa ẹ́. mọ́tò yẹn ló máa pa ẹ́ bó ṣe wà ẹ́. àwọn ní next person èṣù yẹn ló máa mẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ yín mọ́tò ló máa pa ẹ́. àgbà òkú ẹ̀yìn àgbà òkú ẹ̀balẹ̀ Yorùbá èṣù is under my feet. èṣù is under my feet. kí náà kò ní sóríire o ní sóríire bó ṣe wà ẹ́. mo bọ́ sí ìyẹn abẹ́ ẹsẹ̀ mi ló wà ní gbogbo ẹ̀. ibi tó ti ń lo èèyàn tó ti fi ń bọ èṣù yẹn ó máa sọ ibẹ̀. mi ò sọ bẹ́ẹ̀. ó máa sọ ibẹ̀. everybody say picture ó máa sọ ibẹ̀. ó máa sọ ibẹ̀. mo ṣàlàyé pé wọ́n mú nǹkan wá sójú èṣù. àbọ̀lórí burúkú ni ẹni mọ́tò fẹ́ pa ẹni àbọ̀ òṣì èrè ni. ó dẹ̀ sọ̀rọ̀ òun sọ pé àgbàlagbà ni ẹ ọmọ èjì ẹ ni àbọ̀ òṣì èrè ni. ti same picture bàbá yẹn wọn ló máa padà kú sí láyé ẹ wàá lu ló ń ṣe báyìí nísìnyí. àlàyé tèmi ṣe mo ṣépè fún ẹ. àlàyé tèmi ṣe fún ẹ. mo ṣépè fún ẹ ni. àlàyé tèmi ṣe fún ẹ. mo sọ ìdí. Yorùbá jẹ́ nìyẹn o. ìdí wọn ìtàn fi ba ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. ó ṣe balẹ̀ Yorùbá jẹ́ lẹ́sìn. nígbà tó máa bọ̀ lọ sí bí èsì. àwọn àgbà tó jẹ́ pé irú wọn wọn ṣe láwùjọ mọ́ àwọn àgbà ẹ̀mí ò ní kú bó ṣe wà ẹ̀ ẹ̀mí ò ní kú. ẹ̀mí ni ti gùn ọ̀rẹ́dì. ẹ má padà ṣàṣìṣe kẹ́yìn ayé yìí. èmi làgbàdo èmi gan àdúgbò wa èmi gan I'm one of the elders. so olórí wẹrẹ lélẹ ìkọlẹ ẹdà ọkọlọwọ ìdàbọ ṣeré ni. ẹ ti gbáwó lọ́jà ẹdọ olórí burúkú ò ní ẹgọ àbọ ìyá wẹrẹ ni ọdọ ìlú ọsà fún ẹ ẹ ti lọ́ra yín lòkulò àwọn ọmọlọ́mọ yẹn ti kì wọ́n mọ́lẹ̀ ẹ ṣe gbogbo lójú ẹ má lọ fẹ́ gbàdúrà fọmọ ẹ máa mọ́mọ́ wọnú bẹ́ẹ̀ni wúmù lọ́nà ẹ bá sùn ẹ ṣe ní gbólójú olórí burúkú ẹ̀yìn ayé ọmọdún mélòó ni ẹ ó fẹ́ ju ọmọ 15 years ọmọ 50 years lọ ni ṣé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ léèyàn mú àdín lọ sí bí èṣù tó má dín lọ sí èṣù tí wọ́n pírẹ́sì yẹn wọ́n má dín lọ sí bí èṣù tó fi ń ṣépè fún yàn kẹ́ni ẹ wá lọ láti. kò ní dá fún ẹ kò ní dá fún Jésù ẹ kò ní dá fún ẹ kò ní dá fún Jésù ẹ ẹ jẹ́ kí ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ bàbá ẹ̀jọ̀ ẹ ní sùúrù. ẹ máa wọ́n mọ̀dá fọ́kà iná ó dẹ̀ sọ̀rọ̀ bí ó dẹ̀ claim àgbàlagbà lórí platform ó claim àgbàlagbà lórí platform. bàbá jẹ́ bá mú question jàmúdà question rẹ̀ ẹ̀ ń gbọ́ kò ní make sense torí àwọn èèyàn ń wò àwọn lè rò pé ṣe la kàn ń búlì yín. ǹjẹ́ ẹ ti gbọ́ ìtàn kan rí pé Mósè ní káwọn èèyàn kan fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kan fi sí ẹnu ọ̀nà wọn tí áńgẹ́lì ikú kan sì wá lóru tó pa gbogbo àwọn àkọ́bí Íjíbítì. ṣe believe in story yẹn. yes. ṣé èṣù ló pa wọ́n bẹ̀? ṣé èṣù ló pa wọ́n bẹ̀? èmi ò mẹ́ni tó pa wọ́n bẹ̀ o. ok jẹ́ kí n sọ story yẹn fún yín. àwọn ọmọ Ísírẹ́lì fẹ́. ẹ̀sán tó pa wọ́n bẹ̀ ẹ̀sán tó pa wọ́n bẹ̀ ẹ̀sán. ọmọ ẹ̀sán tó pa wọ́n bẹ̀. wọ́n sá èṣù sí wọn. àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ kúrò ní orílẹ̀-èdè Íjíbítì. Fáráò wá gbà kí wọ́n lọ. Mósè wá ní kí wọ́n pa ẹran ọ̀dọ́ àgùntàn kan. Wọ́n wá pa ẹran ọ̀dọ́ àgùntàn yẹn. Ó wá ní kí gbogbo àwọn ará Hébérù tó wà ní ìlú yẹn kí wọ́n fi tọ́ ẹnu ọ̀nà wọn torí pé áńgẹ́lì ikú kan ń bọ̀ lóru láti wá pa wọ́n pa àkọ́bí ọmọ. Áńgẹ́lì ikú yẹn wá ó wá mú gbogbo àkọ́bí ọmọ tó jẹ́ tàwọn ọmọ Íjíbítì ó wá pa gbogbo wọn ó pa wọ́n tán ó fi tàwọn ọmọ Hébérù níbi tó ti rí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹn ó fi gbogbo wọn lẹ̀. Ẹjọ́ ṣé èṣù tó ń sà ló pa wọ́n ni àbí ta ló pa wọ́n níbẹ̀ yẹn? ẹ hàn mute kẹ́ dáhùn question wa. áńgẹ́lì kí ló pè yìí. áńgẹ́lì tó pa wọ́n nínú ìwé Genesis yẹn àbí bá Exodus ni. áńgẹ́lì kí ló pè. áńgẹ́lì kí ló pè. áńgẹ́lì Yahweh ni. ìwọ fúnra ẹ ló sọ pé áńgẹ́lì ikú o. áńgẹ́lì ikú ni jẹ́ ni bí Bíbélì ṣe pé nìyẹn. ó ní áńgẹ́lì ikú ni. Yahweh ló rán wá kó wá pa wọ́n.
ṣe rí ibi tẹ́ ẹ lọ yẹn tá a bá ní ká kẹnu bọ̀bẹ̀. ẹ jọ ta ló pa wọ́n níbẹ̀ yẹn. tá a bá ní ká kẹnu bọ̀bẹ̀. mo bẹ ẹ kàn dáhùn. tá a bá ní ká kẹnu bọ̀bẹ̀. ta ló pa wọ́n. áńgẹ́lì ikú ló pa wọ́n. ta ló ní áńgẹ́lì ikú. but do you know. ta ló dá áńgẹ́lì ikú yẹn. how many what ta ló dá áńgẹ́lì ikú yẹn. mo ń béèrè question lọ́wọ́. kí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe ní jìbìtì. ta ló dá áńgẹ́lì ikú yẹn question ni mo béèrè lọ́wọ́ yín. kí ni ọdún mélòó lọmọ Ísírẹ́lì ṣe ní jìbìtì. kí náà fi wọ́n ṣe. ta ló dá áńgẹ́lì ikú yẹn. Ọlọ́run ló dá gbogbo ẹ̀dá tó bá wà láàyè Ọlọ́run. ẹ jẹ́ kí fún yín ní instance mi ẹ ní sùúrù. nífún èṣù Ọlọ́run ló dá wọn. ẹ jẹ́ kí n fún yín ní instance mi ẹ ní sùúrù ẹ tí ń rojọ́ ju bàbá kálẹ̀ ẹ ṣe bí ṣe fi ṣe yìí. ogun kan bẹ́ẹ̀lẹ̀ ní àárín àwọn ọmọ Assyria àti àwọn ọmọ Ísírẹ́lì ní òru ọjọ́ kan nígbà tí apá àwọn ọmọ Ísírẹ́lì ò fẹ́ ká ara Assyria áńgẹ́lì kan wá sí ibi ibùdó àwọn ọmọ ogun Assyria ó pa 185,000 ọmọ ogun Assyria kílẹ̀ ò tó mọ́ ta ló pa wọ́n níbẹ̀ yẹn. ìwọ ló máa sọ ẹni tó pa wọn o. ẹ̀yin èèyàn yára ka bíbélì ẹjọ́ a ní láti ka báyìí. èmi kọ́ mo máa sọ ẹni tó pa wọn. àsìkò tí wọ́n ń bọ̀. ohun tó ń sọ fún mi. ẹ jẹ́ kí n kà that's second thought. ẹ jọ mi ò fẹ́ bú yín o ẹ mute. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Yahweh torí àwọn bàbá yẹn ti bà ayé jẹ́ wọ́n ti bà Áfíríkà jẹ́ wọ́n ti demonize èṣù wọ́n dẹ̀ sì ń ṣe continuously tábà nípa àkànfẹ́ máa bá wọn jà èébú yẹn ò dùn wọ́n Jésù ti ní kí èébú máa dùn wọ́n ṣùgbọ́n ẹ yẹ ká máa mú team apànìyàn síta ẹ̀yin èèyàn ká máa fi team apànìyàn hàn nínú èṣù tán sà tán ni ó pa 18 passenger bus méjì àti Yahweh tó pa 185,000 Assyrian soldier ẹ jẹ́ ká mọ ẹni tó jẹ́ apànìyàn ìmí sì tún wà o ṣé ẹ ti gbọ́ rí pé Yahweh máa ń gba ẹ̀jẹ̀ èèyàn ṣé ẹ ti gbọ́ rí pé Ọlọ́run yìí máa ń gba ẹ̀jẹ̀ èèyàn. ṣé kí ká ti Syria yẹn. Christianity ni kò mọ Bible. Assyrian soldier yẹn. Okay, that will be second king 1935. 1935. Yeah, ẹ bá wa kà sókè. Only at that night, the angels of the Lord went out and put to death a thousand. Angel of Yahweh, ẹ máa fi Yahweh sí angel of Yahweh. Okay. At night, the angel of Yahweh went out and put to death 1,500 of Assyria camps. When the people got up in the morning, they were all dead bodies. 800,000. 185,000. Ló pa ọmọjú àti èṣù tẹni wọ́n sà tó pa 18 passenger bus méjì ẹjọ́ tá la pààyàn. bẹ́ẹ̀ni ilé ẹlẹ́rìí ìpínlẹ̀ kẹgbọ́n wa sókè. ṣé ìwọ náà ti gbà ní sí pé wọ́n sa èṣù ó pa passenger bus méjì ṣé o ti accept it? ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ mi ò rí ibi tán ti sa èṣù tó pààyàn rí. ṣé o ti accept it? ẹ̀yin lẹ sọ ẹ ló sojú. no that is what you are using as a point of reference. ọba yẹn ni mo ẹ̀dẹ̀ ti bí mi náà sọ fọ yìí kí yẹ o fọ fẹ́. You are making it as a point of reference now. We are taking it as a bàbá mi bẹ́ẹ̀ ni lè ẹ máa sọ pé ní irọ́ tí wọ́n pa wípé ẹ máa fi síbẹ̀ òun náà ti ń lò against yín yẹn come on see let's be attentive ẹ má bínú let's be very attentive. lẹ́yìn ikọ̀ dàgbà ni kò lọ́pọlọ tó bẹ ní lì. ó dàgbà ni kò lọ́pọlọ. mo lẹ́sù sílẹ̀ mi bíi tó wà níwájú ìta mi bíi tí o kò pa èèyàn rí. kí ló wá fi ń bọ́ kí lẹ fi ń bọ́ àwọn ọmọ yìí sí ìsí tàbá ń sọ̀rọ̀ sí báyìí ẹ máa pa ń sọ̀rọ̀ ṣẹgbẹ́ ọ̀kan tó sọ ìgbà tó sọ pé òun sọ bẹ́ẹ̀ ló ń sìn ó tún wá sọ pé kí ló ti fi bọ́ ẹjẹ́ ka Bible verse sí gbogbo ọmọ tèmi ò lè fọmọ tèmi ò lè fọmọ ọmọ tèmi ò sí Nàìjíríà. Mr. Olúblessing ẹjọ́ ẹ bá wa mute tó sí Nàìjíríà yẹn kò ní dé. ẹjẹ́ ka Bible verse sí gbogbo lé.
ṣẹ́rí àwọn tó bá ti wà nínú àgùntàn tó bá ń sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀bí wọn kọ́ torí God táwọn ń worship apààyàn ni. òkú ẹ̀yẹn wọ́n á fi bọ èṣù bàbá mi lẹ́rìí pín ẹjọ́. o lẹ́nu láti kọ́ọ̀sì ní. Mr. Olu Blessing bàbá mi Àkànbí tẹ bá lè fún mi ní agbára bí ẹ jẹ́ ká 2 Samuel 21 fún èèyàn wa tẹ bá ń gbọ́ wa láti ilé so táwọn Christian tí wọ́n bá rò pé bí God wọn ṣe rí náà ni àwọn rúmọlẹ̀ wa ṣe rí ẹ̀bí wọn kọ́ God wọn apààyàn ni. This is 2 Samuel 21 verse 1 to 7. I read. Ṣé kí n máa tú? Okay. Then there was a famine in the day of David 3 years. Wọ́n ní ìgbà ayé Dáfídì wọ́n ní èèyàn kan mú nígbà ayé David fún ọdún mẹ́ta. Years after years, and David inquired of the Lord. 1 to 15, 1 to 15, Lamaka. 1 to 7. Okay. 1 to 15. Okay. And David inquired unto the Lord, and the Lord answered, "It is for Saul and his blood-led house." Saul wá lọ béèrè lọ́wọ́ Yahweh tá ń pè ní Jehovah wípé kí ló wá fa èèyàn tó mú báyìí. Yahweh wá dá lóhùn pé Saul ni àti iṣẹ́ ọwọ́ ẹ̀ òun dẹ̀ ló rán Saul níṣẹ́. Because he slay the Gibeonites. Wọ́n ní torí pé ó pa àwọn Gibeonites ẹ má gbàgbé pé Yahweh ló ránṣẹ́ o. Àwọn ará Gibeoni. And the king called the Gibeonites and say unto them. Wọ́n ní Yahweh wá pe àwọn ará. The king. Okay, àwọn ọba wá pe àwọn ará Gideoni ó sì ṣàlàyé ó sì bá wọn sọ̀rọ̀ wípé. Now the Gibeonites were not of the children of the Israel. Wọ́n láwọn ará Gideoni wọn kì í ṣe Gentile ni wọ́n ṣe mọ̀ pé gbogbo àwọn tí ò bá ti ń ṣe ará Israel Gentile ni wọ́n láwọn ará Gideoni wọ́n ń ṣe ará Hebrew wọ́n ń ṣe choosing bí àwọn Israel. Only but of the remnant of the Amorites and the children of Israel are sown unto them. Wọ́n ní bó la ṣe fẹ́ pẹ̀ ìrànlẹ̀ àwọn bí àjẹkù rẹ́mínàntì àwọn ará Israel ni wọ́n ṣàǹṣara Israel ṣàkẹ́ lè fi kọ́ńtà láti ṣàlàyé ń bẹ̀ nìyẹn. And saw slaughter to slay them in the seal of the children of the Israel and Judah. Ẹ túbọ̀ yẹn kà mí ò gbọ́. And Saul swore to slay them in his seal of the children of the Israel and Judah. Wọ́n ní sọ ó sì ṣe nígbà tó fẹ́ pa gbogbo àwọn ọmọ àwọn Gideon ṣé Gideon ni àwọn Gideon yẹn. Ẹ jẹ́ kí báyìí máa tu ancestor yẹn báyìí tu. Ẹ ṣeun. Sọ́ọ̀lù sìn ní èrò láti pa gbogbo àwọn ọmọ ará Gibeoni yìí run nítorí ìfẹ́ tí ó ní sí ará Israeli àti Judah. Therefore David said unto the Gibeonites, what shall I do for you? Sọ̀rọ̀ pé. What shall I do for you? Kí ni kí n ṣe fún yín? And wherewith shall I make atonement that you may bless the inheritance of the Lord? Kí ni a ó fi ṣe ètùtù tí ẹ̀yin yóò fi ṣe ìwúre fún àwọn ènìyàn Olúwa Yahweh? And the Gibeonites said unto him, We will not have silver nor gold for Saul. Àwọn ará Gibeoni sì sọ fún pé fàdákà àti wúrà àwa ò fẹ́ o, a ò sì fẹ́ nǹkan kan láti ọwọ́ Sọ́ọ̀lù. Nor of his household, neither for us shall thou find any man of Israel. A sì fẹ́ láti ọwọ́ àwọn agbo ilé Sọ́ọ̀lù tàbí àti láti ọwọ́ ọkùnrin tí ó fẹ́ run wá yìí, a ò sì fẹ́ kí ẹ̀mí ẹni èèyàn Ísírẹ́lì kankan ó bọ́. And he said, what you shall say, that's what I do for you. David wá dá wọn lóhùn pé gbogbo ohun tí ẹ bá ti fẹ́ ni èmi yóò ṣe fún yín. And they answer the king, the man that consumed house. Paragraph by paragraph. Okay. And they answer the king. Wọ́n sì dá ọba lóhùn pé. The man that consumed house. Ọkùnrin tí ó fẹ́ run wá yìí. And that decide against us that we should be destroyed from the remaining of any of the cast of Israel. Àti ọkùnrin tí ó gbógun tì wá pé kí wọ́n pa wá ní gbogbo ibi tí wọ́n bá ti rí wa ní gbogbo àgbègbè Ísírẹ́lì yìí. Let 7 men of his son
be delivered unto us. Ẹ lọ mú géńdé ọkùnrin méje wá nínú àwọn ọmọ rẹ̀ kí ẹ sì mú wọn wá síwájú Olúwa. And we will hang them up unto the Lord in Gibeonite for Saul. A ó sì so wọ́n rọ̀ níwájú Yahweh ní Gibea àti Sọ́ọ̀lù. Whom the Lord did choose, and the king said, I will give them. A ó so wọ́n rọ̀ níwájú Sọ́ọ̀lù ẹni tí Olúwa ti yàn. Dávìdì sì sọ fún wọn pé èmi yóò fún yín. But the king spared Mephibosheth, the son of Jonah, the son of Saul. Tá a bá ka ìwé ìwà láti bẹ̀rẹ̀ mọ̀ pé sọ Jonathan àti Dávìdì ọ̀rẹ́ ni wọ́n, so wọ́n ti bára wọn nílẹ̀ pé nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí wọn, so ìbúra tí Dávìdì ṣe fún Jonathan yẹn kò fẹ́ pa ìbúra yẹn rẹ́, so wọ́n ní ọba sì fi Mẹfisobeti èyí tí ń ṣe ọmọkùnrin Jonathan èyí tí ń ṣe ọmọkùnrin Sọ́ọ̀lù ó sì dá a sí nítorí. Because of the law oath that is between them, David and Jonathan, the son of Saul. Tí ó wà láàrin òun àti Jonathan tí ń ṣe ọmọkùnrin Sọ́ọ̀lù. Ẹni tó bá wà kábàsán tẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ ni Jonathan àti Saul àti David 30 years náà fi jura wọn lọ ṣùgbọ́n ọ̀rẹ́ làwọn méjèèjì. So wọ́n ti búra fúnra wọn pé wọn ò ní ṣe burúkú síra wọn. Ẹ ká lọ́sàlẹ̀ ká mọ òrìṣà tó ń fi ènìyàn bọ láàrin èṣù àti Yahweh. Ẹ má bínú mo sáré lọ rà á wà ní. From 8 to 15. Passport fee ló ti fẹ́ tán. Ilé ẹ máa fún bọ́ọ̀ yẹn ní verse yẹn o, ẹ fún bọ́ọ̀ yẹn kò ń ṣe máàlù bọ́ọ̀ ni o. Second Samuel chapter 21 verse 1 to 15. Kóun náà máa kọ sílẹ̀ fúnra ẹ̀. Kò tí ká débẹ̀rẹ̀. Only but the king took two sons of Raphael, the daughter of Rispa. Yeah, Rispa. Ọba sì mú àwọn ọmọkùnrin méjèèjì ti Rispa. Whom she bare unto Saul. Èyí tó bí fún Sọ́ọ̀lù. Harmony and Mephibosheth, and the 5 sons of Michael, the daughter of Saul. Ó sì mú àwọn ọmọ Harmony àti Mephibosheth àti àwọn ọmọ márààrún ti Míkà tí ń ṣe ọmọbìnrin Sọ́ọ̀lù. Whom she brought up from Hadley, the son of Brasilia, the Melate. Orúkọ tó wù kẹ́ pé ó ṣàkọmọ márùn-ún ó kó àwọn márùn-ún nínú ọmọ tí Rispa bí ẹ continue lọ chapter 9. And he delivered them unto the hand of the Baba Eba mute now. Ó sì kó wọn wá ó sì deliver wọn fún sí ọwọ́ àwọn ará Gibeoni. And they hanged them in the hill before the Lord. Wọ́n sì so wọ́n rọ̀ ní orí òkè níwájú Jehovah. Wọ́n sì so wọ́n rọ̀ ní orí òkè níwájú Yahweh. Wọ́n sì so wọ́n rọ̀ níwájú òkè níwájú Olúwa Ísírẹ́lì. And they fell all 7 together. And àwọn méjèèje a sì so wọ́n rọ̀ wọ́n sì sọ̀rọ̀ níwájú Olúwa àwọn méjèèje. And were put to death in that day of harvest. Wọ́n sì so wọ́n rọ̀ ní ọjọ́ ìgbà ìkórè. In the first day, in the beginning of the bread harvest. Nígbà tí wọ́n ń ṣe ọjọ́ àkọ́kọ́ nínú ìkórè Báálì. Wòlíì Báálì pé náà lókè. And Raphael, the daughter of Ali, took sackcloth. Rispa tí ń ṣe ọmọbìnrin Aya ó sì kó àwọn aṣọ àpò ìdọ̀họ́. And spread it for her upon the rock. Ó sì tẹ́ ẹ sílẹ̀ ní orí òkúta. For the beginning of harvest unto the water drops up them out of heaven. Ó sì wà níbẹ̀ títí òjò fi rọ̀ láti ọ̀run. Tán bá ṣe èsì tí èso bá ti gbà òjò máa rọ̀ láti fi hàn pé àwọn ará ọ̀run ti gbà á. And suffer neither the bird of the hell to rest on them by day. Kò sì jẹ́ kí àwọn ẹyẹ ojú ọ̀run ó bà lé wọn ní ọ̀sán.
nor the beasts of the field by night. Àbí àwọn ẹranko aginjù ní òru. And it was told David the Raphael, the daughter of Hali. Wọ́n sì sọ fún Dávidi ohun tí Rispa èyí tí ń ṣe ọmọbìnrin Aya tí ń ṣe àlè Sọ́ọ̀lù ṣe. The concubine of Saul. Okay. And David went and took the bone of Saul and the bone of Jonathan his son from the man of Jeba Gileadi. Yà máa túmọ̀ ẹ̀wà àmọ́ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ kan bíi ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ìyà ẹ̀ jẹ àwọn ọmọ Ísírẹ́lì yìí tí wọ́n fi ìyàn ọdún mẹ́ta mú wọn tó ń torí ẹ̀ fẹ́ ṣe ètùtù yìí ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn Sọ́ọ̀lù ni o torí pé ọwọ́ ẹ̀ kún fún ẹ̀jẹ̀ Ọlọ́run tí wọ́n pè ní Yahweh yìí wọ́n sì ní ọba adáríjì ni kò lè dáríjì Sọ́ọ̀lù yẹn Sọ́ọ̀lù tún ti wá kú pẹ̀lú ọmọ ẹ̀ Jonathan wọ́n kú fún èrè ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yẹn yet Yahweh ò tí ì dáríjì ọ̀tí ìgbà tó tún wá fìyà ẹ̀jẹ̀ àwọn ìrandíran ẹ̀ wọ́n ṣẹ̀ tó wá lọ fòdìdí èèyàn méje rúbọ fún Yahweh lẹ́yìn tán tó wá rúbọ tán tí òjò ti rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ kó egungun Sọ́ọ̀lù àti ti Jonathan tí ń ṣe ọmọ rẹ̀ láti ibi tí àwọn èèyàn so wọ́n rọ̀ sí ní Jabez Gileadi. When he stoned them for the street of Bethshema níbi tí wọ́n ti jí wọn kó ní ojú pópó Bethshema. Where the Philistine had hanged them when the Philistine had slain the Saul in Gibeon. Yeah. Now, ogun tí wọ́n ń jà ní Palestine. Let me to remove my picture from his profile. Ogun tí wọ́n ń jà ní Palestine. Ogun tó ń jà ní Palestine àti Israeli. Ṣé mọ̀ pé ó pẹ́ tó ti ń bọ̀? Àwọn ọmọ Palestine eléyìí báyìí tán ti hangi Sọ́ọ̀lù àti Gibeah lórí ọ̀rọ̀ ilẹ̀ tán ń jàlé láti ọdún yìí. Ogun ni wọ́n sì ń jàdé òní olónìí. The Palestine have hanged them. Ibi táwọn Palestine tó ti so wọ́n rọ̀ ní Philistine ti Let me remove my picture from his profile. Otherwise, now Anka Bible bàbá ló ní bọ́ọ̀lù. Ẹ respect Jésù náà bàbá Anka Bible lọ́wọ́. Àwọn àgbàlagbà Anka Bible lọ́wọ́ ọmọ kékeré sọ̀rọ̀. Dákẹ́ ẹnu ẹ jàre. And he brought up from them the bone of Saul and the bone of Jonathan his son. I will go out of this place if he doesn't remove my picture from his profile. ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ èmi náà fẹ́ sùn kan. ẹlẹ́rìí ìpínlẹ̀ ẹjẹ́ kó remove picture mi test kó tó sọ̀rọ̀. egun tó bá ti wọ ọjà excuse me ẹjọ́ egun tó bá ti wọ ọjà ó ti kó láì wò nǹkan tí ìyá ẹ bá fẹ́ ṣe mí ní post ẹ̀ tí ìgbà post picture láàrọ̀ là pa mí. òní kure. òní yọ picture yẹn máa wò ó máa go viral kí ló fẹ́ kọ́ mú ẹ̀ ní. má bẹ́ẹ̀ ṣe sí ẹgbẹ́ mi sí bí screen kọ́ mú screenshot yẹn ẹgbẹ́ mi sí bí screen kọ́kọ́ mú screenshot. tí egun bá ti bẹ́ẹ̀ mo rán ẹ kó post picture rẹ sórí social media wọ́n sọ fún mi òní kure. tí egun bá ti wọ ọjà wọ́n ti kó láì wò tí egun bá ti wọnú ọjà ó ti kó láì wò ẹ kọ́kọ́ mú screenshot yẹn náà wọ́n mú picture mi kò ló ayé òní dà. ìyá ò lè ṣe delete picture náà delete picture ọmọ ọdún mẹ́rin ọwọ́ ẹ ṣé ọwọ́ mi mo fi ọwọ́ ẹ̀ kọ́ ló fi post ẹ̀sẹ̀ sọ bí òdìkúre tí ẹ máa bàjẹ́ ni tí ẹ máa bàjẹ́ ni ṣé mo rán ẹ̀ kó post picture ẹ̀ sórí YouTube ṣé mo rán ìyá iṣẹ́ ṣé mo rán ìyá ẹ̀ níṣẹ́ ṣé mo rán iṣẹ́ kó post picture ẹ̀ no mo bèrè lọ́wọ́ ẹ̀ ṣé ìyá ẹ̀ ló ń ṣe ṣekúṣe ṣé mo rán iṣẹ́ kó post picture rẹ̀ ayé òní dá bàbá ẹ̀ ṣe sí lára bàbá ẹ̀ ṣe ayé òní dá òdìkúre tí ayé máa bàjẹ́ kódà ayé máa làbà ni ayé ìyá ẹ̀ ló sí èmi ò fẹ́ kò sí. bàbá Olúblessing àṣírí ìyàwó tó tutù yìí ẹ lè fi ẹjọ́ nǹkan tí ìyá ẹ bẹ ṣe kó yọ píṣọ mi fún ẹ kó yọ. àní ẹjọ́ kẹ́lẹ́ ti bá wíjà mi o. máa bọ́lẹ̀ o.
sọ́ọ̀lù yìí yọ píkṣọ̀ mi kúrò ní ìbàlẹ̀. kọ́kọ́lọ́ yọ kó sì wọlé. kọ́kọ́lọ́ yọ kó lórí kíní ẹ̀ náà wèrè ṣé mo ẹ̀jẹ̀ ẹ sọ fún kó yọ. ẹjọ one house please ṣé mo edit picture ẹ ni ìwọ ló ṣé mo bẹ́ẹ̀ wọ ló wà ń bẹ́ẹ̀ ni kò kàn mí ìwọ ló post ẹ ẹni kò yọ píkṣọ̀ mi kúrò ń bẹ̀. mi ìrànyẹ ẹṣẹ lọ gbé lọ́pàá ẹ wá lọ gbé ìyá ẹ bó ṣe bọ́lẹ̀ ẹ ló dà Mr. Olú òkè nǹkan ló bọ́lẹ̀ mi ìrànyẹ ẹṣẹ next time máa mọ́kọ́ tó máa sọ next time máa mọ́kọ́ tó máa sọ ìyá ẹ kọ́ ló kọ́ mi sí ìgbà òkè. ẹjọ 1 second. tẹ́kun àti ọjà Mr. Olú ọmọ Israeli ẹjọ fún 1 second. bàbá mi ṣọlá ìjọ ẹni sọ fún ẹni yẹn jọ ṣé mo pé mo dákẹ́ mi ò sọ̀rọ̀. ẹjọ gbogbo lé bàbá lẹ́rìí bàbá mi nation ẹni sùn gbogbo lé èmi ni mò ń bẹ̀ yín o ẹ̀yin mi ni mò ń bẹ̀ yín o mo wò yín bọ̀tún tó ṣe bàbá yìí lẹ́rìí ẹ̀jẹ̀ pé tó ẹjọ jọ ẹ má bínú bàbá by nation ẹjọ ẹ hold on bàbá Olú blessing ẹ̀yin náà ṣe ń sọ nǹkan tẹ́ ẹ̀ lẹ́rìí ẹjọ fún. big girls ẹjọ tó lọ lọ 1 minute ẹjọ ó ní tí ọmọdé bá ṣe bí ọmọdé àgbà máa ṣe bí àgbà sí ìtọ́jú tó pé no self acclaim bàbá mi ẹjọ ẹ má bínú ẹjọ bàbá by nation má bínú ẹ má bínú sí ìtọ́jú tó ra wọn ní ìtọ́jú tó ra wọn ní àwọn tó balẹ̀ Yorùbá jẹ́ lélẹ̀ ẹ balẹ̀ Yorùbá jẹ́ ẹgbẹ̀rún Israeli ga báwo lè tọ́ fẹ́ Israeli òjò kó lọ Jerusalem òjò kó lọ Israeli ẹ̀yin ni ìyá wa bá sọ̀rọ̀ o. òjò kó lọ sí Israeli òjò lọ máa gbé ní Israeli òjò lọ máa gbé Jerusalem yẹn ó jẹ́ ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire. àgbà kí lẹ́ ń pè ibo ló ti àgbà lórí burúkú o àgbà ò ní dalẹ̀ àbọ̀lọ́ burúkú ni ẹ àgbà kò ní dalẹ̀. bàbá by nation ẹjọ ẹ má pè lágbà tẹ́bà tí tẹ́bà fẹ́ sọ̀rọ̀ má pè lágbà. mo ti gbọ́ yín bàbá Olú òun bá àwọn Yorùbá jẹ́ ẹjọ́ pé ẹ lọ́mọ Yorùbá òun gbéran Israeli ga. ẹjọ́ bàbá báṣọ ẹjọ́ bàbá mi ẹjọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ bàbá. ẹja sáré ka kíní ìtàn ìyá mi bàbá Olú blessing ló kọ pé Big Joes ó ti dá olùdí àbí òkè. bàbá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sà. jẹ́ ká béèrè lọ́wọ́ wọn. ẹjọ́ ẹ má bínú gbogbo lé mo fẹ́ béèrè question kan lọ́wọ́ bàbá. bàbá Olú blessing tẹ bá ní. àṣàṣà tẹ bá tún padà ń pe máa yẹn ní bàbá màá já yín bọ́ọ̀lẹ̀. ẹ dákun ẹ má pè bàbá ẹ má pè bàbá tó débi tó ń sọ̀tì wá pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹ wo gbogbo yín pátápátá mi ìjọ anybody sílẹ̀ especially ancestor alábòsí ẹ̀yìn gan alábòsí ni èyàn fi èyàn kọ Olú blessing ẹ ń lo bàbá òṣùwò lẹ́ ń pè é tó lè bí ẹni. alo ni bàbá òkú ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ sọ èwo ni bàbá yín ṣé òun ló bí yín ni. Jésù tó ṣù ni àbọ̀ òṣì èrè ni. wọ́n bá ìran Yorùbá jẹ́ ẹ tún pè bàbá. ẹ pè bàbá bàbá òṣì ọmọ ọdún mélòó ni wọ́n pè bàbá. Olú blessing ó kára ó rà lórí ìdọ́bìnrin ó dà léra rún ẹ̀ dá wáyà. owó tẹ́lẹ̀ ni ó dàn mí o ó dẹ̀ tún ṣe ìkálẹ̀ wo ti wá ni ó dàn mí gan ó dàn mí. tẹ́lẹ̀ yóò bá sọ̀rọ̀ tọ̀hún á sọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi nìkan láàrin yín. sọ́mọ̀sọ̀tẹ̀ kan ṣe lálẹ́ yìí gan kò tí ẹ̀ yé mi nìkan láàrin yín nìyà o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò yé mi ẹ kàn ń ṣe slow motion. ṣé ọmọ àkàlẹ̀ ń ṣe yẹ òun ẹ̀ ṣe yìí. jàǹdàdà àwọn ènìyàn ìgẹ́sì mi. ẹ̀yin náà ṣe wá sọ ẹ bàbá Olú blessing ó yẹ ẹgbẹ́ kéèyàn ẹ mú ìtìmáàkì ní bàbá mi àkànbí ẹ̀yin náà ṣe wá sọ ọ̀rọ̀ tí ẹ hàn pé àwọn bàbá wa lọ wọ́n bọ̀ tó ṣo bí òwe wọ́n ní tàbá bá àgbà lọ́nà tàbá ní kó fún ni ní ọgbọ́n ẹ bá mi mute náà wọ́n ní àmọ́ bóyá àgbàlagbà yẹn ó ṣì wèrè kú ni kò sírò ẹ̀yin àgbàlagbà yìí ẹ̀yin lẹ bá ilẹ̀ wa jẹ́. lọ́jọ́ orí ẹ̀ ibi tí wọn bá dàgbà dé lọ́jọ́ orí ẹ̀ ká tètè dá yóò kọ̀kọ̀kọ̀ pẹ́ àgbà lè yàn òkè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá mi irú bọ́ọ̀lù bẹ́ẹ̀ kó kíní lọ jàre. kó sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ létà. irú bọ́ọ̀lù Olú blessing tó wá jáde báyìí àwọn náà nǹkan tó wá pọ̀ síta ẹ̀ bẹ́ẹ̀ náà máa pọ̀ fọ́mọ wọn gbogbo kíní ẹlẹ́dẹ̀ ti pọ̀ sínú majority àwọn thousands of Yorùbá
ẹ ti balẹ̀ jẹ́, ẹ ti ba ayé wa jẹ́, olórí burúkú ni gbogbo yín, ẹ̀yin láti 60 70 àbí 50 gan gbogbo nǹkan tẹ́ pọ̀. Mo ní ó ní ọ̀rẹ́ mi kan tí mo ní ẹ jẹ́ kí wọ́n lọ lé mọ́, gbogbo wọn lẹ ti ló kúrò nílé torí pé ẹ fẹ́ polówó Jésù olórí ibú tí ò tán mọ́ yín. Jésù tí ò tán mọ́ yín torí bẹ́ẹ̀ ẹ balẹ̀ jẹ́, ẹ hard anything sí nǹkan táwọn bàbá wa ṣe. The only thing tẹ́ lè ṣe ni pé kẹ́ máa bà wọ́n jẹ́, ẹ jáde ní ẹ la agbárí yín láti ẹnu yín, ẹ dẹ̀ sọ síta in a public place pé wọ́n fi èèyàn kan bọ̀. Tí ó yẹ kí ọ̀rọ̀ even ká ní pé èèyàn tí òun ṣọmọ kóòtù òjìrè tó bá sọ lẹ́gbẹ̀ẹ́ yín kò yẹ kẹ́ ti ẹ̀kọ́ ṣèpẹ̀tẹ́ pé ẹ̀yin gan tẹ́ ẹ pera yín ní ọmọdé òun gan ẹ wá ẹ̀kọ́ ẹ wá ìmọ̀ tó yẹ pé débi tí ẹ máa ti mọ̀ pẹ̀tẹ́ pé ẹ mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. Wọ́n kò gbé Jésù wá bá yín. Did you believe in Jesus? Yes, I did. Mi ò sọ pé wọ́n gbé èèyàn lọ bọ ìṣòro. Mi ò sọ bẹ́ẹ̀. Ẹni àwọn kan ń gba ẹ̀jẹ̀, àwọn kan ń gbẹ̀jẹ̀ ẹranko bẹ́ẹ̀ sọ nìyẹn náà. Bàbá ẹ̀dẹ̀ tún parọ́ kálẹ̀ tún parọ́ kẹ́ tún accept àwọn rubbish tẹ̀ tún sọ gbogbo nǹkan tẹ́ gbà yẹn ẹ̀ nígbà. Bẹ́ẹ̀ ìtara ló fà tẹ̀ sọ̀rọ̀ yẹn. Ntẹ́mi mí nìyẹn. Pé kí ni? Ntẹ́mi mí nìyẹn, ntẹ́mi dẹ̀ fojú rí. Ngbà tẹ́mi rí pé mọ́tò ẹni yẹn ó dẹ̀ já ojú ẹ̀yẹ máa fọ́ ni ojú ẹ̀yẹ ẹ sọ bí jáde fojú rí ibẹ̀ yẹn street wo ni ọ̀nà wo nìyẹn ẹ jọ ẹ sọ pé fojú rí. Ẹ dẹ̀ wá bẹ́ẹ̀ mọ́tò pa ẹni ń. ẹ jẹ́ ká wèrè tó wà Nàìjíríà ìlú ọ̀dà o ọ̀nà ọ̀dà o lawlessness reckless driving ọkọ̀ àwọn èèyàn dànù ọwọ́ àpàrọ̀ ọgbà ẹ̀mọ́ ìṣù reckless driving ló máa ń kọ́ sí 99.9% o reckless driving ni o ìmí ọ̀nà ni ò dá o wèrè ọmọ pariwo olórí búkú ẹ̀ ayé ò ní dá iwájú orí ẹ̀ tí mo wò ní iwájú ẹjọ́ àní recklessness ni kì í ṣe olórí búkú eléyìí náà ẹ̀ ń dọ̀jẹ̀ ni náà. ẹ ibo yẹn rí ni. ẹ wo wájú orí wèrè ìyá ti jẹ wèrè sọ pé òun fọmọ sí lóyìnbó àwọn ọmọ ẹ̀yìn wọn ò ní dé èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tí wọn tó bá dúró àbúrú lórí wọn pèmí lọ́wọ́. tó bá nà kákan sí èèyàn sí kámẹ́rà rí tó kù òun lè lọ sí bẹ́ẹ̀ni sọ̀rọ̀ àgbà nìkan. ẹ jẹ́ fún 1 minute ẹ jẹ́ fún 1 minute. bàbá wa olú mo kí yín o ẹ kú oríire o. bàbá yóò fowó. Sorry, ó kọ́ sí lẹ́nu mi. Mr. Olùdarí, by nature 1 second, ẹ fún 1 second. Ẹ̀yin 50 ẹ̀ bá ń bẹ́ẹ̀ nìkan kan sí. Bàbá Olú, Mr. Olú. Wọ́n ní kẹ́ máa pè ń bàbá ẹ pé lórí ìránṣẹ́ Olú mo kí ẹ o bàbá mi brother mi. Ṣé rí ìlú ẹ̀yìn báyìí? Ẹ máa gbọ́ mo kí ẹ brother mi mo kí ẹ. Ẹ ní sùúrù bàbá brother. Ṣé rí ẹ̀yin báyìí tẹ́ ti kúrò ní ilẹ̀ Yorùbá tẹ́ ti ní pé ilẹ̀ Yorùbá ò gbè yín àwọn bàbá tẹ́ wá ń tẹ́ máa bùkún yìí ẹ máa gbọ́ bọ́bọ́ ìtì ní bàbá tàwa fi. ó náà gbanisọ give me 1 second. ẹ máa lo no. ẹ jẹ́ fẹ́nìkan sọ̀rọ̀. 1 second gbanisọ give me 1 second. ẹ má fún 1 second ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ bí gbàdá ẹ bá sọ̀rọ̀. Olú yóò dàgbà mọ́ màá tí ọkùnrin gómìnà fẹ́ sọ ni pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe tẹ́ ti fi lẹ̀ Yorùbá lẹ̀ tẹ́ ti wá rí pé àwọn bàbá tó ń ṣu ẹ̀yìn tó jẹ́ pé àtọ̀ wọn ló di ẹ̀yìn lẹ́nìí ìrandíran yín àwọn bàbá tẹ̀ ń tọ́ ẹnu àbùkù lé àtọ̀ tí wọ́n òun ló di ẹ̀yìn lẹ́nìí o tí ò bá ń ṣe àwọn wọn ò lè fi lẹ́lẹ̀ fún yín o tí ò bá ń ṣe àwọn wọn ò lè fi èdè lẹ̀ fún yín o tó bá ń ṣe àwọn wọn ò lè fi kọ́ṣọ̀ oúnjẹ tẹ̀ ń jẹ gbogbo lẹ̀ tẹ̀ ń tẹ̀ àwọn náà filẹ̀ fún yín àwọn kan wá polówó bàbá tí wọ́n fún yín láti ìran míì tẹ́ ẹ̀ tán ẹ̀ sọ èdè kan náà ẹ̀ jóúnjẹ kan náà ẹ̀ ní àṣà kan náà ìṣesí ìyàtọ̀ wọn yàtọ̀ wọ́n wá kó sí lọ́wọ́ wọ́n wá gba ọpọlọ yín wọ́n wá kó tọpọlọ ọpọlọ ẹ bèrè pé kí ló pè ní olú kó ṣe wá yẹn o kí ló pè ní olú ẹbí mọ́rọ̀ tẹ̀ ẹ bèrè ẹ sọmọ́rọ̀ ẹ sọ kí ló pè ní olú ẹbí mọ́ ẹ bèrè lọ bẹ́ẹ̀. wọ́n wá kó gbogbo ọpọlọ yín wọ́n wá gbé tọ̀bọ̀lẹ̀ yín lórí wọ́n wá ní bàbá tẹ̀yìn yẹn o kẹ́ ẹ máa tẹnu àbùkù lù wọ́n kẹ́ ẹ máa sọ̀rọ̀ burúkú sí wọn kẹ́ ẹ ṣẹ́rí gbogbo ọmọ tó bá ti ń gbé bàbá ẹ̀ ṣépè ẹ lọ wòran dìran yín o tẹ́ ẹ bá wá ní ilé ogun
ẹ wá bóyá lọ́ọ̀yà ni bóyá Ọbàtálá ni tẹ́ ẹ bá ti ń gbèràn bàbá yín ṣépè torí pé wọ́n ti kó sí lórí wọ́n ti da ọpọlọ yín rú ilẹ̀ Yorùbá tẹ̀tẹ̀ yẹn á gbóná mọ́ yín ni o ẹ ní ìṣòríire bẹ̀ ni o ìjọ tẹ́ bá ti tẹ̀lé Yorùbá gbogbo ilẹ̀ ẹ̀ máa gbóná tìran tẹ́ bá fẹ́ máa balẹ̀ Yorùbá jẹ́ nǹkan tí ò ṣẹlẹ̀ tẹ́ ti wo fíìmù olórí burúkú àti kọ́tọ́ ti kó sí lórí bàbá ṣẹ́rí mo respect yín mo kàn ń pè yín bàbá yín o ṣẹ́rí tó yẹ pé mo rí físíkà ni imú yín tó dàbí mo ẹlẹ́dẹ̀ ẹ̀ máa gé dànù fún yín ni ẹ pé àwọn bàbá ẹ ń ba ìran Yorùbá jẹ́ ẹ nǹkan tẹ́ kó sàwọn ọmọlé tọ́jú tẹ́ kó sàwọn ọmọlé tẹ́ kó sàwọn lórí tẹ́ kó sàwọn ọmọlé lélẹ̀ ẹ ń balẹ̀ wá jẹ́ imú tó dàbí mo ẹlẹ́dẹ̀ àwọn bàbá wa ẹ ń balẹ̀ wá jẹ́ ẹ ń ba kọ́tọ̀ wá jẹ́. there are certain things táwọn bàbá wa ṣe tó wà òkè there are certain things táwọn bàbá wa ṣe tí ò wà òkè. ẹ sọ bàbá méjì oríṣi kan tó wà òkè. bàbá wa láti Jerusalem ni bàbá wa sọ bàbá wa ṣé pé mo ní ẹsẹ̀ jẹ eléyìí tó bá dẹ̀ wà òkè a máa sọ eléyìí tó bá dẹ̀ wà òkè a máa sọ náà ni. olóòsì o ṣe kúrò Jerusalem o ṣe máa sọ Jerusalem o ṣe máa sọ jù lẹ́nu máa sọ Yorùbá mọ́ olórí burúkú máa sọ dé jù lẹ́nu olórí burúkú olójú ẹlẹ́dẹ̀ onímọ̀ ẹlẹ́dẹ̀. bàbá Olúṣọlá padà. ẹlẹ́nu fífẹ́ ó ti mú pàrọ̀ ẹ̀ ọmọ sọ̀kúsọ̀. ẹ̀kẹ́ ní bọ́ ìtọ́ bàbá Olúṣọlá yìí dáadáa bàbá mi tẹ́ bá wọlé kò sí kò sẹ́ni tó lágbára láti kọ́ọ̀sì nínú gbogbo ẹ̀yìn tẹ̀ wà àbí báyìí mo wà sọ́ọ̀rì. tẹ́ bá wo máa yí dáadáa ẹ rí i pé kò ṣàgbàlagbà ẹ rí i pé Jésù ló sọ darúgbó ọ̀sán gangan Jésù ti bọ́ṣọlá rẹ̀ ó ti sọ́dọ̀ oníwòwò ẹ máa rí i pé kò rí ń jẹun dáadáa ẹwọ́ gbogbo egungun ẹ̀kẹ́ kò ró ń jẹ gidi jẹ Jésù ọ̀run ló mọ̀ ìyàwó ilé ti fi ayé ti gbàgbé ayé ọ̀run náà lé. ọmọ àlè burúkú ọ̀run ni mo ń lé. ẹ jẹ́ ká ka Bible verse yìí náà. ó dẹ̀ ń proud kí ló ń proud gbogbo ní ọ̀gá ṣé wọ́n tọmọ Israẹli gbogbo bàbá wa kò ṣe kọ́ ló wà òkè polówó Jésù kọ́ ló wà òkè. báyìí olórí burúkú ilẹ̀ Yorùbá yẹn tó bá tẹ̀lé máa gbóná ọmọ ẹ̀ tìrantìran ní tọmọtọmọ tó bá ń balẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ yẹn máa gbóná ọmọ ẹ̀ pẹ̀lú tìrantìran ní. mi ò balẹ̀ Yorùbá jẹ́ olórí burúkú. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí bàbá wa ṣe ní wà òkè ọ̀pọ̀ ló wà òkè. Bọ́lágídò ni Bọ́lágídò beauty onímúbímọ erin beauty is the right of the border. Bọ́lágídò ẹlẹ́dẹ̀ ẹ̀rí mọ̀ ìpèsè rí imú tiẹ̀ dàbọ̀ bẹ́ẹ̀rẹ̀ dànù. àṣírí àgbàlagbà. àtàwọn la máa rọ sínú ẹ̀ tá a bá mú ẹ. ṣe ní jẹ́rẹ́tò tó dé yìí àwa la máa ń irun ṣe rọrùn yín tẹ̀ ń lé yẹn ọ̀run Jésù tẹ́ fẹ́ lọ bá jọba lọ́run ọ̀run tẹ́ lé tẹ́ fayé tẹ́ bá yé jẹ́ tẹ́ ṣe rọrùn ọ̀run yín tẹ́ wọ́n yẹn. tẹ́lẹ̀ bá ti kú bó ṣe wà yìí ó kàn máa gé tajà máa rìn kiri àti Jésù yín tó ó máa gé tajà á kàn máa rìn kiri. àwọn bàbá ẹ̀ máa pọ̀ ìṣe lọ́rùn ni àwọn bàbá ẹ̀ lóde ọ̀run máa pọ̀ ìṣe ẹni Jésù yẹn ò kí ló wá dé tẹ̀ kí ló dé tẹ̀ ń bú Jésù báyìí kí ló dé tẹ̀ ń bú Jésù ó dẹ̀ sọrí olórí burúkú ni ẹ Jésù lè dùn ẹ. kí ni ìdí tẹ̀ fi bú Jésù kí ni Jésù ṣe fún yín. wọ́n dẹ̀ ń bú Jésù máa ṣòfò ní. oníṣoríire ìwọ máa yìí oníṣoríire wo olùfẹ́ yìí tó pé lólùfẹ́ yìí. kí ni Jésù ṣe fún yín oníṣoríire. ṣé àjẹ́ ní sọ̀rọ̀ fún báyìí ní ṣáà ní ṣe program yìí ẹ fi máa ẹ jẹ́ ká ṣe program tá à ń ṣe náà. ọ́fíìsì lẹ́kẹ̀ ọ́fíìsì lẹ́kẹ̀ òun ti sọ sí ẹ. God bless you my brother continue pẹ̀lú program yìí. ọmọ àlè. bàbá mi Ṣọlá gbogbo ilé ẹjọ́ ẹ jẹ́ ká Bible verse yìí gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa yín bàbá wa náà lẹ lọ ẹ̀yin náà lẹ bọ̀ ẹ ní àgbà ọ̀kọ́gbọ́n àwọn míì ó lè gan so ẹ̀yin lẹ wà wájú àwa la wẹ̀ lẹ́yìn ẹ jẹ́ ká Bible verse yìí ẹ bí wọ́n kọ́ ṣé mo wí pé èèyàn tó bá rí David as a role model irú ọkàn wo lẹ fẹ́ jẹ́ kí ẹnìyẹn rí irú ọkàn apànìyàn òun náà ló máa nítorí ìwọ tó bá lè rí David. fi ohun tó ń sìn wàásù fún mi kí n gbọ́ ohun tó ń sìn. appreciate you mute please mute can you mute. I will appreciate what you are serving use it to preach to me let me hear. Can you mute mute ẹ jọ. wọ́n lọ pa ṣé ilé ìlú ẹ̀gẹ́ máa lo sàfún yẹn ọ̀ ń bú Jésù sí ń sọ̀rọ̀ pé ọ̀ ń bú Jésù. èèyàn tó bá lè rí David. bọ́ọ̀ì ni bọ́ọ̀ì lélẹ́yìn náà eléyìí ò ṣe man bọ́ọ̀ì ni. alọ́mọ 2 years old gan ọlọ́gbọ́n jùlọ ọmọ 2 years old ọmọ 2 years old. ọmọlúàbí ni gbogbo wa bọ̀ eléyìí ò deserve respect. kẹ́rí èèyàn tó bá lè rí Jésù as a role model kò sí ìkọ̀tẹ́ ẹ̀ expect láti rú ẹnìyẹn yẹn ju apànìyàn lọ torí there are several places tó yẹ pé Jésù ó ti pa ènìyàn tí ò bá pa èèyàn á rán áńgẹ́lì ẹ̀ kó lọ pa èèyàn àbí kó rán Mósè àbí kó rán Sọ́ọ̀lù òun ló rán Sọ́ọ̀lù tí kí Sọ́ọ̀lù lọ pààyàn Sọ́ọ̀lù pààyàn tán kò tẹ́ lọ́rùn
ó tún wá abandon Saul, ó tún pa Saul fúnra ara ẹ̀. So God máa ń set àwọn èèyàn fún destruction gẹ́gẹ́ bí ó ti ṣe set àwọn kan táwọn yóò bíbá ẹ̀ náà fún destruction. Ẹ jẹ́ ká this numbers 31:17-18 kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. Ó ní now buy all the boys. Ẹ pa gbogbo àwọn ọkùnrin. And buy every woman who have not slept with a man. Àti gbogbo àwọn obìnrin tí ó ti sùn pẹ̀lú ọkùnrin. But save for yourself every girl who have not slept with a man. Ní ti àwọn wúndíá wọ̀nyí ẹ dá wọn sí kí ẹ sì máa là wọ́n lẹ́pọ̀n. Ibi tẹ́ máa ti rí ìwé ìka náà ní Numbers 31:17-18 the Holy Bible. Ìbéèrè tẹ́ máa béèrè pé kí ni àwọn boys and kí ni wọ́n ṣe? Ṣó yẹ kí Yahweh nìkan lọ máa pa èèyàn? Wáyé tó jẹ́ pé tó o bá ti pa èèyàn inú Yahweh ò tí ì dùn. Irú apààyàn yẹn làwọn kan láwọn ń sìn kẹ́ bá lè mọ̀ wípé ẹ hàn pé òwe àwọn bàbá wa náà ló lọ tó bọ̀ tó ṣo bí òwe. Wọ́n ní ẹni tó jalè ní àjà ò ṣe bí ó ṣe ẹni tó gbà á rí lọ́wọ́ ẹ̀. Ṣé mo pé ìwọ tó bá lè máa wọ́ṣìpù ìwọ tó bá lè máa wọ́ṣìpù aya apànìyàn ìwọ náà apààyàn ni wọ́n. Irú Olúblessing báyìí apààyàn ni. Òun ló fi mọ̀ wípé wọ́n máa ń pa èèyàn sí kan báyìí. Don't go into that. Torí apanilẹ́kúnjayé ni wọ́n. Mátẹ́ bá kí n ṣàpàyàn ẹ̀ lè sọ pé àwọn òǹkù yín nílé pààyàn bọ èṣù náà. Family apààyàn ti wọ́n náà. Where is your own tradition now? You are reading somebody's history now. Ibo ni history ti yín wà? Ẹgbẹ́ jáde. Àgbàlagbà béèrè ó béèrè ọ̀rọ̀ ọ̀dọ̀. Ibo ni history ti yín wà? History ẹlòmíì lẹ́ ń kà báyìí. Bóyá ẹ kọ́kọ́ sọ bí tí wọ́n kọ sílé yín fún wa ẹ kà fún wa. Wọ́n sọ sílé yín fún wa ká gbọ́. Ká gbọ́. Àwa ti gbà pa àwọn ọ̀kan tọ̀dọ̀ wa lé ó yá ẹ̀yẹ sọ tọ̀dọ̀ yín fún wa. Ẹ sọ sílé yín fún wa ká gbọ́. Ní ilé yín agboolé yín ẹ̀kọ́ history yẹ pé afọ̀tìdé pé àwa ìfìdìdé pé. Because mo ní pé ti Duncan Bible yẹn ó jẹ́ yín lógún gan ó dàbí pé wọ́n ń kọ́ yín kò ní. So ẹ̀yin ẹ sọ ti tọ̀dọ̀ yín tó ń kọ́ nínú agboolé yín. Bàbá Fọ̀tẹ́ náà ìdè pé o. You are introducing something to us. That thing you are introducing. Tell us the history. You are reading another. Big Joe ṣe ẹ̀ ń preach fún bàbá yìí. Hello, introduce it. Ìbàtẹ́ débíṣẹ́ bá wa tá à ń preach fún ẹ̀ kó tẹ̀ wá sórí bíbá yìí. Ṣe lẹ́ ń introduce now àti tradition. Ta ló sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bí látàṣẹ ìwà òkè? 72 years old man. Look at ṣe ọmọ kálẹ̀. Bàbá Olúblessing. Bàbá Olúblessing. Ṣé o ra níbẹ̀? Bàbá Olúblessing kí ọmọ ọjọ́ orí rẹ̀. Ó sọ pé o ti pẹ́ o Ọ̀rúnmìlà ó bọ èṣù ó bọ ayélálà ó bọ gbogbo ẹ̀. So that's your tradition. That's what mo pè yí pé ká bá mi ṣe ni lédè tí mo dé síbí. Ó yá sọ history ẹ̀ fún wa báyìí. Mo ti sọ pé ká bá mi ṣe ifá lé mi bàbá mo ti pè é wá dán fà mí rí. That is what you are introducing to us. Tell us the history now. Who jọ nemo introduce ẹ inú live video yìí. Báyìí yóò dìtà gbogbo respect. Ẹ̀yin èèyàn ẹjọ́ ta ni mo introduce ifá síbi kó bá mi ṣe ifá ilé mi gbogbo live video. Ẹ wo gbogbo ọmọ ẹ kó bótobòtò ẹ ọ̀ràn. àwọn èèyàn tó gbádùn fẹ́ tó. Olú ò ní ṣoríire ò ní ṣe gbangba kiri dìgbà Olú wọ bọ́ yìí ò ní kúre. Mi ò bímọ mọ́ mo ti bímọ tí mo fẹ́ bí tán mi ò bímọ mọ́ gbangba kiri dìgbà. Wà ní jẹ ò ní jẹun. Mo ti kọjá ẹ̀jẹ̀ ìwọ ló ń tọ́ lójú kò jà wá lójúmọ́. Àbólórí burúkú ni ẹ olọ́mọ mo lọ́mọ àbó ń ṣi èrè tó ń claim àgbàlagbà ó bímọ mo bímọ àbó ń ṣi èrè wò ní jẹun ọmọ. Oníwọ̀n bí mo kúlẹ̀ ní àpàtì wọ́tẹ́ẹ̀dì lọ́mọ àwọn ọmọ àbíjọ́ méjì. Mi ò kú bàjẹ́ bí mo kú lálẹ́ yìí mi ò kú bàjẹ́. Àbó ń ṣi èrè. Kò tẹ́pẹ̀ tó lè ṣẹ́ fún mi tó lè wú tó lè mọ́ mi. Ó máa mú ẹ kò ní mú ẹ kẹ̀ kò ní mú ẹ báwo. Mo ní bí mo kú lálẹ́ yìí àgbà ni mí ní fámìlì mi. Wàá máa gé tó bá ti kú lálẹ́ yìí wàá kàn máa lẹ̀ mọ́ gírí wàá máa gé kàjẹ kiri wàá máa rìn kiri títì mọ́tò àtúntún ẹ pa wàá tún kú again tó bá tún kú wàá tún kú tó bá tún kú wàá tún kú wàá máa gé kàjẹ káàkiri wàá kàn máa gé kàjẹ wàá máa lẹ̀ mọ́ gírí wàá máa gé kàjẹ pé ò bá dẹ̀ máa ṣe báyìí ò bá dẹ̀ máa ti kú báyìí wàá kàn máa gé kàjẹ ni wàá kàn máa lẹ̀ mọ́ gírí ni àbólórí burúkú ni ẹ àbó ń ṣe àwọn tá lè bóyá bá sọ̀rọ̀ bí tá lè fọ́ fún ẹ àbó já wèrè. Ṣé èṣù yẹn ò ṣe jẹ́ wọn ò sọ nǹkan gidi léṣù yẹn ṣe.
àbí èsì yóò ti ṣe nǹkan gidi rí gbàgbọ́ tó ń gba èèyàn gbogbo ilé ó máa fi ń ṣépè fún yàn ní. gbogbo ilé ẹ jẹ́ ká ṣe báyìí Mr. Olublessing ẹ jẹ́ àṣe báyìí ẹ mọ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí Mr. Olublessing tán ní dání gan. Mr. Olublessing ta ní ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ ní ìṣù olùsọ̀rọ̀ sí bàbá tàwa ó ní sóríire pẹ̀lú Jésù ẹ̀. Olúblessing ta ló kọ́kọ́ jẹ ní ìṣù. Bàbá mi báyìí nation ẹja ṣẹ́ẹ̀kì bàbá báyìí nation ẹja ṣẹ́ẹ̀kì Olúblessing ta ní ọlọ́ba tó kọ́kọ́ jẹ ní Israel ẹjọ ẹ gbogbo lé ta lọ́ba tó kọ́kọ́ jẹ ní Israel. kí lẹ fẹ́ fìyẹn ṣe ẹ̀yin ẹ sọ ta lọ́ba tó kọ́kọ́ jẹ ní Israel. bọ́ọ̀lù ní kí lẹ fẹ́ fìyẹn ṣe. Jamala. Sọ́ọ̀lù ní kí lẹ fẹ́ fi ṣe. ok ẹ ṣe ta lọ́ba tó kọ́kọ́ jẹ ní ibo nílùú ọ̀dọ̀ yín. Ìdèpé. ta lọ́ba tó kọ́kọ́ jẹ ní Ìdèpé. kí lẹ fẹ́ fìyẹn ṣe. ẹ sọ fún wa ta lọ́ba tó kọ́kọ́ jẹ ní Ìdèpé. bàbá dáhùn wá. kí lẹ fẹ́ fìyẹn ṣe. ẹ sọ fún wa fẹ́. I'm not telling you. sowó èlé sọ history tiẹ̀ bàbá no ẹ sọ ọba tó kọ́kọ́ bàbá mi Àkànbí ẹ ní sùúrù ẹjọ́ àti débi tá à ń lọ bàbá oní bàbá bàbá yìí lọ ó lo ó fún èṣù Olúblessing ó lo ó fún èṣù ẹ̀yin lo ẹ fún irú kí ni mo gbé lẹ́yìn náà ẹ má ó lo ó fún èṣù ẹ̀dẹ̀ ń lo ẹ fún. Olúblessing ọba olókọ́kọ́ jẹ nílùú ẹ̀. ẹ gbàgbé yẹn kí nìyẹn ní í ṣe pẹ̀lú tá à ń sọ yìí. ṣe mọ̀ àbí ẹ mọ̀ ṣe mọ̀ àbẹ́ ẹ mọ̀. kí ló ní í ṣe ìwọ ló gbé jẹ. nígbà tá ẹ bá búrò yín sọ̀rọ̀. Olúblessing ọmọ kékeré ni mí ò lè fèmí lórúkọ bá wù ẹ́. ó ní sóríire. Olúblessing ṣe mọ̀ àbó mọ̀. Olúblessing ó mọ̀ tán yítọ̀ kò mọ̀ tán bàbá ẹ̀. bàbá Ṣọlá ẹ̀ ní sùúrù náà gbogbo lé a ti fẹ́ débi tá à ń lọ. kí ló fẹ́ fìyẹn ṣe. Olúblessing ní sùúrù fi kan tí mo fẹ́ fi ṣe sílẹ̀ kí lorúkọ ọba tó kọ́kọ́ jẹ nílùú ẹ̀. I won't say it. mo ń kọ history. ṣé oje tiẹ̀ ni bàbá wọlé dá ti Israel wèrè dá ti dè pé ṣé sọ máa lè wo ní bàbá ọmọ lè wo ra ní o. wọ́n ló ń gbé Israeli sókè náà. Olúblessing ìwọ ló ń gbé Israeli sókè náà. ẹ máa gbọ́ Olúblessing kí lorúkọ ọba tó wà lórí ipò lọ́wọ́lọ́wọ́. nílùú yín. má béèrè question yẹn lọ́wọ́ mi. ó mọ̀ àbó mọ̀. mo ní má béèrè question yẹn lọ́wọ́ mi gbogbo àwọn àbúrò mi àwọn àbúrò mi gangan gbogbo wọn ni chief ní Ìdèpé. Olúblessing kí lorúkọ ọba tó jẹ kí eléyìí tó jẹ. as at 2 weeks ago mo ti wà ń kalẹ̀. Olúblessing ní sùúrù ṣó ó lọ sí primary school. mi ò débẹ̀ rí. tó bá ti béèrè lọ́wọ́ ọmọ tó bá ti sọ wá ní olóòdo ràbàtà ojú ẹja ló mọ̀ ń jẹ onímọ̀ nílò pépà síléètì ló máa ọ̀rẹ́ mi kí o lọ odò olóòdo ràbàtà ojú ẹja ló mọ̀ ń jẹ kí ni mo wá kọ́ ní gbogbo tẹ́ẹ̀kọ́ yìí ní gbogbo tẹ́ẹ̀kọ́ yìí ní sìkì kò lè ní kọ̀kọ́ mo máa kọ́ Olúblessing torí olóòdo ràbàtà ẹ̀kọ́ wo ni mo kọ́ nínú gbogbo. bàbá Ṣọlá ẹ̀dẹ̀jọ́ náà Olúblessing Olúblessing máa gbọ́ mi kò sí nǹkan tó lè kọ́ torí nínú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ bíkọ́ àyájú tó lẹ̀ mo ń bọ̀ Olúblessing jẹ́ ṣàlàyé fún ẹ àwa máa kọ́ ẹ níbí yìí ṣọ̀pọ̀ wọ́n ní ọmọ tí wọ́n bá ti kọ́ nílé báwọn bàbá ṣe máa ń sọ wọ́n ní ọmọ tí a bá kọ́ nílé wọ́n ní ìta láti máa kọ́ ìgbà tẹ́yìn tètè sá kúrò lé ìgbà tí wọ́n tètè sá kúrò lé tó gbẹ̀kọ́ àwa máa wá kọ́ ẹ ní orí bíbá yìí ó lè dáyé síwájú wa o ṣùgbọ́n àgbà tiẹ̀ àwa máa gbé ẹ sí a máa gbé ẹ jòkó a máa fi ẹgbàá sí díẹ̀ a máa wá kọ́ ẹ ìgbà tí wọ́n ò mọ ọba ò mọ orúkọ ọba ìlú ẹ̀ tó kọ́kọ́ jẹ ò mọ èlé tó ń jẹ lọ́wọ́ ò mọ èlé tó jẹ lẹ́ẹ̀kejì
ó wá lẹ́nu ẹ gbàgà ní agbárí ẹ àgbà òpònú ó wá ẹ̀yin àgbáyé jẹ́ tẹ́ ti gbáyé jẹ́ ti bàrán jẹ́ ti gba gbogbo ẹ̀jẹ̀ torí owó tẹ́sẹ̀ jẹ́ ẹ̀rọ bí àwa ilé máa gbà fún ànígbà. ni wọ́n ń claim àgbàlagbà fún wa ń bí. ṣé rí iṣẹ́ ọkọ̀ tó bí ní nígbà election bí bàbá ìṣẹ́ kọ́kọ́ ń sọ̀rọ̀ ó kọ́kọ́ ń fi àgbà ń body shame wa wọ́n pé àkíní bàbá ìfẹ́ sọ ẹ̀rọ ti bì nígbà yẹn wọ́n sit down mo wá ń jókòó pé even àwọn bàbá wa tó wá ń fún wa ní omi ọgbọ́n lórí ìgbọ̀n wọn kì í polówó ara wọn pé àwọn jàgbà ọ̀rọ̀ tó ń sọ ìgbọ̀n wọn pé àgbàlagbà lílé. ẹ wo mú ẹ̀bùn ìfẹ́ ẹwẹ tí ewúrẹ́ ti lágò lágò. ìwé eléyìí ló ń claim àgbàlagbà eléyìí ó claim àgbàlagbà ẹlẹ́dẹ̀. gbogbo ilé tẹ bá ti ní Buy Nation lókè ẹ ó máa gbé mi Ṣaṣọlá náà sókè. ó lè bí mi lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn máa ti pọ̀ jù. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kankan ṣé ẹ mọ ìlú kan tó ń jẹ́ Ìròlù ní Rẹ́mọ Ìròlù tẹ bá lọ ságọ̀ oyè two election ooru ìrólù after election tá a bá lọ ságọ̀. ọjọ́ mi ẹ̀ bàbá yẹn kò ní máa sọ nǹkan tí ò mọ̀ mọ́. ẹ ní Jẹ̀bú ṣe rí ìlú yẹn wọ́n ní oṣù kan bẹ̀ èṣù yẹn lágbára gan mo ti bí client ẹ̀ rí mo débẹ̀ ni wọ́n sọ fún mi wọ́n kó wọn kan wá láti Èkó ní company kan wọ́n jí dọ́kúmẹ́ǹtì kan wọn ò rí dọ́kúmẹ́ǹtì yẹn ẹni yẹn wá ní pé kó máa bọ̀ ní Ìròlù wọ́n wá dé Ìròlù wọ́n ṣàbọ̀ èṣù yẹn pé wọ́n wá dọ́kúmẹ́ǹtì yẹn wọ́n lọ ra òbúkọ wọ́n fi bọ́ wọ́n wá ní kó máa lọ àwọn ní wọn ò rí ẹ̀ wọ́n ní kó máa lọ pé kó fún wọn lọ́jọ́ méje wọ́n máa rí dọ́kúmẹ́ǹtì yẹn ṣé gbà pé tó gbé dọ́kúmẹ́ǹtì yẹn before kó tó do 4 days after tó wá yẹn 4 days yẹn ẹni ẹ gbé dọ́kúmẹ́ǹtì yẹn jáde lóun ló ń jí. mo ti rí reverend tó jẹ́ pé tó bá ní ìṣòro ọmọ ìlú wọn máa ń bọ ìṣùlú yẹn wọn dẹ̀ máa ń rí solution ìyẹn máa ń bẹ̀rẹ̀ lọ bàbá ẹlẹ́kan ṣé kò sí nǹkan téṣù ṣe tó jẹ́ dáadáa tó jẹ́ burúkú ló ń sọ because ìṣùlú yẹn ṣe ó ìwà ń ro olùdọ̀la o èmi ò rí ibi tó ti ń fi mo ò tí ì gbọ́ rí mo tẹ̀ mọ́ ẹni tó ń bọ èṣù yẹn mo ò gbọ́ rí nìtàn pé wọ́n fi èèyàn ń bọ èṣù níbì kan. bàbá mi ok ẹ délẹ̀ má bínú. àwọn prógámù kan lórí TikTok prógámù àfáà kan máa ń sọ pé ẹni tó nọ́gbọ́n lòún pè o wúmà kan ọmọlẹ̀ òkè ni ó wá sọ̀rọ̀ kan pé lọ́dún kan òun mọ̀rẹ́ òun kan òun lọ mú wo iṣẹ́ òun lọ wo iṣẹ́ ara ẹ̀ fún ọ̀rẹ́ òun yẹn oníṣòwò ni ó máa ń lọ sí Kútọ́nù ó wá ní kó tó travel lè kó lọ bọ Ògún kò ní í já Ògún wọn ó ní ọ̀rẹ́ òun ẹni tó mú òun ló wá sọ pé kó má dá lóhùn pé kó lọ ṣe sàárà kó wá lọ ṣe sàárà ó ní tóun bá ti mọ̀ kóun jẹ́ kó lọ bọ Ògún yẹn jẹ́jẹ́ ó ní on his way coming back kò tí ì dé Nàìjíríà gan ní Kútọ́nù ibẹ̀ ló ti nasdem right off ó ní díẹ̀ ní yìí ó máa fi gùtì pé òun ló ń pa ẹni yẹn because ó ń fún solution òun ló pa ó sọ máa sọ ó sọ òun fún á fi gùtì pé òun ló ń pa because ó ń fún solution pé tó bá jẹ́ òun ó kẹ̀fẹ́ ṣe òun lòún confuse ẹ̀ ṣẹ́rí to me àwọn èèyàn kọ́kọ́ ti mọ reality oyè yín ní àìpẹ́ láìpẹ́ yìí lẹ́nìkan à ń sọ̀rọ̀ kan ní Sùúrùlérè ó ṣà ń sọ gbẹlẹ́lì ẹsẹ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan pé tó bá sọ pé wọ́n bú àjẹ́ wọ́n bú kinní kan gbogbo nǹkan tó ń lò yìí gbogbo nǹkan tó fi ṣe mọ́tò pléènì tó ṣe gbogbo nǹkan tó invoke sínú ẹ̀yẹn àwọn èèyàn yìí ló ní agbára yìí àwọn ló ní secret yẹn wọ́n dẹ̀ ń pọ́n wọn lé ẹ̀yìn dẹ̀ ní ká máa bà wọ́n jẹ́ ń bí ṣé kò jẹ́ kọ́pọ̀ ló wá sọ fún wa pé there is something behind it oyè yín ṣe rí to me a lot of ojú ti máa yìí tó kàn sọ̀rọ̀ yìí kò kàn fẹ́ feel guilty ni ó mọ̀ pé òun ti ṣe mistake ojú ti ń là ọ̀pọ̀lọpọ̀ kan ti ń rí ìmọ́lẹ̀ pé gbogbo nǹkan tẹ́ ń sọ fún wa is not like that again bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí a lot of things wà pé ẹ fi parọ́ fún wa ni every time wa nǹkan tá a ní lọ́wọ́ gan mímí sọ fún èèyàn pé bọ̀bọ̀ ọmọ Belgium yìí tó ṣòwò ẹrú ọmọ Belgium tó máa ń gbàgbọ́ orúkọ máa yẹn gbà tó dé Áfíríkà especially Nigeria ó rí i pé a ti mọ Ọlọ́run kó tó dé we have already know God so kí ló wá fi ń
kí ló fẹ́ fi lé wa nípa Ọlọ́run tá a ti mọ̀ a ti mọ̀ Ọlọ́run a ti mọ̀ pé òun ló dá wa a ti ní Elédùmarè kí ló wá fẹ́ fi sọ fún wa àti báwo ló ṣe ń convince wa pé a ò mọ̀ Ọlọ́run pé kíní kan lọ́lọ́run kò dẹ̀ sí ìlú tọ́lọ́run dá tó ní òòṣà tiẹ̀ tó ní nǹkan bó ṣe ń pe Ọlọ́run tiwọn so to me o. So to me o náà jókòó tí mo wọ nǹkan kan mo ní kọ́yé parọ́ fún amọ́ kìíní yóò rí bẹ́ẹ̀ náà kò possible now. Ok ẹ wo Saul àti Jacob ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ṣé kìí ṣe èrú nìyẹn ṣé Ọlọ́run gan support èrú ni ìgbà míì máa ka fáàsì mi ní Bíbélì máa ti pé ṣé Ọlọ́run gan support èrú lélẹ́yìn náà. kò ń ṣe Ọlọ́run Yahweh. níran wa kẹ nílẹ̀ Yorùbá wa kẹ Elédùmarè ò support èrú tó bá fèrú gbàbùkù wọn bá padà jí ẹ náà ni ẹ mọ̀ a lot of things wà tó yẹ pé ó go wrong tí mo dẹ̀ rí pé ó jẹ́ káwa gan gẹ́gẹ́ bí ènìyàn ká rò pé is it possible ṣé ó lè rí báyìí ṣá àmọ́ èmi kàn mọ̀ pé ó pẹ́ bóyá ṣá kò tó ọ̀rọ̀ para wọn. bẹ́ẹ̀ni àwọn àgbàlagbà òde àgbàlagbà mùmú àwọn ló jẹ àǹfààní free education ó di orí tiwa ń sin àlè lọ léèwé mọ́ kò ní dáa fún ẹ máa pàṣọ ayé olólórí dúpẹ́ balẹ̀ jẹ́ èṣù ìta gbangba ni wọ́n máa ń gbé èṣù sí kò sí èṣù kankan tó máa ń gbé nínú ilé tó fẹ́ gbé èṣù sínú ilé ṣé ìdè wọn ẹ̀mí ni ìta gbangba báyìí lèṣù máa ń wà even tó bá ṣẹ́ èṣù kékeré gan tó ṣe ò lè gbé sínú ilé ìta gbangba ló máa wà so ká ní pé gbogbo ìgbà tó ti ń pariwo wọ́n ń fèèyàn ń bọ kínní ìgbà tí wọ́n ti ní rí fídíò àti nírẹ́ni títẹ̀yìn àgbà ọ̀ ẹ̀yin ọmọdé rádaràda ọmọdé 70 yẹn ẹ sì ń gbé kinní yẹn openly sọ lórí ayélujára public space.